Sọwárí àkọ́kọ́ ńbẹ̀ Aláàfin tó dákọ̀ ọ kó bá Aláàfin lọ́dọ̀ mi. If I handle Aláàfin, wallahi Aláàfin kan ho kúrò ní palace. Wallahi. Tí má sọ̀rọ̀ sí Aláàfin lẹ́ẹ̀ka bẹ́ẹ̀ méjì. Ẹ lè bínú lu Aláàfin. Mo ṣalábàápàdé fídíò kan online. Mo wá rí i pé Yorùbá dùn lédè púpọ̀. Yorùbá dáńtọ́. Kódà táwọn Mùsùlùmí ò bá ní criticize mi, mo bá sọ pé Yorùbá ní àdíìtì tiwọn lọ́tọ̀ tó dúró gédégbé tó sì jẹ́ pé àdíìtì wọn wúwo. Àdíìtì Yorùbá kan sọ wípé àgbà kà ní rókù kà ńlẹ̀ tí tá ń pa. Àdíìtì tó wá sún wájú, ó wá ní ọ̀rẹ́ dà mí, èmi náà ò dọ̀rẹ́ mi, ọ̀dàlẹ̀ ó dé púpọ̀. Ṣùgbọ́n kí n tí mo fẹ́ sọ kó lè bá yé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onílàákàyè. Ẹnu èèyàn mẹ́rin ló ti yẹ kọ́rọ̀ yẹn ó jáde, ṣùgbọ́n èèyàn méjì péré ló sọ àbí èèyàn mẹ́ta. Ẹ wá jẹ́ a jọ gbọ́ kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀. Nígbà táwọn bàbá tòun ń bọ̀ láti Mali, ta ni ń jẹ́ Aláàfin? Méjì. Bàbá tí òun ń bọ̀ láti Mali, àwa ọmọ Yorùbá àwa láti Mali. Ní ti jẹ́ wá wípé Ìmáàmù Ọ̀fà ó ṣeéṣe kó má jẹ́ Yorùbá. Ó tún wá lanu gbàgẹ̀ láti dé wá wípé Ìmáàmù Ọ̀fà ó ṣeéṣe kó má jẹ́ Yorùbá. Ó tún wá lanu gbàgẹ̀ láti tanu bá Aláàfin Ọ̀yọ́. Bàbá ẹ ní làákàyè, mo sọ bẹ́ẹ̀. Tó bá yẹ pé níbi tẹ́ ẹ ti wá lẹ́kọ̀ọ́. Ṣé nígbà míì tí Ọlọ́run bá ṣe nǹkan tó dàbí aburú, àmọ́ wá rò pé ká ni. Ẹ rí i pé Ọlọ́run tó fi korò sínú ẹbí àwọn bínú mọ̀lẹ́bí àwọn ọmọ tó sọ̀rọ̀ tán nísìnyí. Ẹ rí i pé ó rí iná, ọba tó rí iná. Ọlọ́run tí ẹ lójú lásán. Ó rí iná kó tó sọ̀kò rẹ̀ sínú mọ̀lẹ́bí yín tí ò fún yín ní rù mọ́mọ́ Ọ̀fà tí ẹ ti bàjẹ́. Sọwárí àkọ́kọ́ ńbẹ̀ Aláàfin tó dákọ̀ ọ kó bá Aláàfin lọ́dọ̀ mi. If I handle Aláàfin, wallahi Aláàfin kan ho kúrò ní palace. Wallahi. Tí má sọ̀rọ̀ sí Aláàfin lẹ́ẹ̀ka bẹ́ẹ̀ méjì. Ẹ lè bínú lu Aláàfin. Forget. Torí wọ́n sọ nísìnyí pé orí bàbá rẹ̀ burú. Nígbà tó rí wọ́n sì burú tẹ́lẹ̀ náà. Sìgá ló túmọ̀ sí ni wọ́n fà tí lè sú. Ẹ dákun ẹni tí wọ́n fi ògógóró tí wọ́n fi báyìí ẹ̀ sùn. Mo rò pé ẹ̀yin náà ti gbọ́. Ẹ rí i pé mo sọ ń bẹ̀rẹ̀ fídíò yìí pé mẹ́rin ló yẹ kó sọ̀rọ̀ lórí ẹ̀. Àkọ́kọ́, ẹni tó sọ̀rọ̀ pé bàbá Ìmáàmù Ọ̀fà wọ́n sọ báyìí pé táwọn bá ń bọ̀, nígbà táwọn ń bọ̀ síra àwọn ń bọ̀ láti Mali wípé ibo l'Aláàfin wà. Ǹjẹ́ wọ́n prove fídíò tí bàbá Ìmáàmù Ọ̀fà ló fi sọ? Wọ́n prove ẹ̀. Ọ̀rọ̀ tí ò bá dẹ̀ ní proof ẹ kí ẹ máa gbé wá sórí social media. Tí bàbá bá wá sọ bẹ́ẹ̀, ahọ́n wo ni wọ́n fi sọ? Irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ bọ̀ tọ́rọ̀ fi débẹ̀? Lóòótọ́ ojúlówó ọmọ ọ̀dọ́ ni mí. Ọ̀pọ̀lọpọ̀ ló máa wò pé tí mo fẹ́ ṣáìdì ni pé mo fẹ́ ṣáìdì Aláàfin Ọ̀yọ́ ikú bàbá Yèyé Aláṣẹ̀kejì Òòṣà. Rárá o. Èmi kì í ṣẹ̀dá bẹ́ẹ̀. Bọ́rọ̀ bá ṣe rí lọ́kàn mi ni ṣe máa ń sọ. Ọdún náà kò síbi kankan tí wọ́n ti mọ yèyé Aláàfin tí máa jókòó bẹ́ẹ̀. Màá sọ̀rọ̀ máa dẹ̀ fún aṣọ tèmi lẹ́nu mi ń bẹ̀. Ìyẹn dúró bẹ́ẹ̀. Káwá ní lóòótọ́ ni bàbá Ìmáàmù Ọ̀fà sọ. Ẹni wá fẹ́ correct bàbá Ìmáàmù Ọ̀fà. Ó dẹ̀ mọ̀ pé nínú ayé lẹ́yìn ọ̀kan pàtàkì ni bàbá Ìmáàmù Ọ̀fà. Ó yẹ kó dáríjì ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Ìmáàmù Ọ̀fà. Torí mo fẹ́ correct wọn. Ó ti pọ̀ jù. Tí bí ò bá tẹ̀ tí ò bá wọ́ ni Yorùbá sọ pé ní abáwájú tó bá pàṣẹ fún mi. Èmi mo ṣe ní àgbà àká ní rókù kálẹ̀ tí tá ń pa. Èyí ti sẹ́nu àti ti Yorùbá yìí. Ẹni wọ́n sọ tí ọ̀dà s'Aláàfin Ọ̀yọ́. Ìwà fẹ́ correct wọn. Kì í ṣọ̀nà bí tẹ́ gbígbà mẹ́gbìgbà. Tẹ́ fi ṣàkóso tó mọ yẹn lórí. Ṣé tó wá rí òkú tó kú sílùú la ní òkúta ẹni òkú tó kọjá lé. Àfáà tó wá tó jẹ́ onímọ̀. Wọ́n wá fẹ́ ṣáìdì bàbá wa Ìmáàmù Ọ̀fà. Àwọn náà wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn.
wọ́n wá kọ́kọ́ sọ̀rọ̀ àbùkù sí Aláàfin Ọ̀yọ́ nítorí pé wọ́n fẹ́ defend wọ́n fẹ́ gba àbùkù tí wọ́n kan bàbá Ìmáàmù Ọ̀fà, wọ́n fẹ́ gbà lẹ́nu ẹni tó sọ̀rọ̀. Wọ́n fẹ́ dọ̀tí Aláàfin Ọ̀yọ́ nílé tó sì pé Aláàfin Ọ̀yọ́ ò fìgbà kankan dọ̀tí, kò sì ní dọ̀tí láyé nílẹ̀ Yorùbá. So ìdí nìyẹn tí mo fi ní ọ̀rẹ́ mi dà mí, èmi náà dọ̀rẹ́ mi, ọ̀dàlẹ̀ ò di méjì. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ẹlẹ́sìnjẹsìn, ẹ̀yin onílàákàyè lórí social media, ẹ jẹ́ á pera wa, ẹ jẹ́ á bára wa sòdodo ọ̀rọ̀. Àwọn olórí wa, àwọn aláṣẹ wa, àwọn ọba aládé tá à ń fi ẹ̀yìn wọn gbolẹ̀ lórí social media yìí kì í ṣe nǹkan tó dáa. À ń tàbùkù ara wa ni. Tá a bá ń tàbùkù orí adé, tá a bá ń tàbùkù aṣíwájú ẹ̀sìn kan, ìṣe mùsùlùmí ni, ìṣe onígbàgbọ́ ni, ìṣẹlẹ́sìn àbáláyé ni. Torí pé ẹni tó lára ajọ́ òun ò gbọ́n, àwọn tó bú pọ̀ ó bu bàbá ńlá bàbá ẹ̀ mọ́. Gbogbo àwọn bàbá tá à ń fẹnu àbùkù kàn yìí, ó yẹ ká máa rántí pé táwa bá tiẹ̀ wà léwe lénìí, àwa náà ń padà bọ̀ nípò àgbà. Ọ̀dà o, níwọ̀n mẹ́rẹ̀ẹ̀rin báyìí tàwa ni ká bá wí. Ṣé Ìmáàmù Ọ̀fà la bá wí ni? Àbí Aláàfin tó ń tìín tó fi kọ́bọ́dì? Àbẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ nípa Aláàfin tó ń tàbùkù Ìmáàmù Ọ̀fà? Àbẹ́ni tó fẹ́ da aṣọ àpọ́nlé bo Ìmáàmù Ọ̀fà tí ń tàbùkù Aláàfin? Ta ló lẹ̀bi nínú gbogbo wọn? Kò sẹ́ni tó lẹ̀bi ju social media lọ. Ṣùgbọ́n àǹfààní tá a ní lórí social media, ẹ má jẹ́ ká máa ṣì í lò ó. Kì í ṣe pé ká kàn jáde ká kàn sọ̀rọ̀ gbáù ní ìgbà tí wọ́n bá yìnbọn. Ẹ jẹ́ á máa ronú ká tó sọ̀rọ̀ jáde. Adìyẹ ń ronú kó tó gbé jẹ̀gàn, bìlìntà sí àwa èèyàn adarí wọn. Gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ ló wá lésì, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ lọ́lọ́gbọ́n máa ń fèsì sí. Gbogbo ìyówù tá a bá fẹ́ sọ nípa ẹni tó bá sọ̀rọ̀ àbùkù sílẹ̀ Yorùbá, ẹ jẹ́ á sọ lọ́nà tí làákàyè rẹ̀ ó fi sílẹ̀, tí ó fi gbọ́, tí ó fi rí rò. Ìjà wo ní ń bẹ láàrin bàbá Ìmáàmù Ọ̀fà àtàláàfin? Aláàfin ò lè jẹ Ìmáàmù, Ìmáàmù ò lè jọba. Kí wàá ní Omicra tí ń bá táǹkà jà? Kí ló dà wọ́n pọ̀? Ṣé Micra ó képo ni? Àbí táǹkà ní ó kérò èrò ọ̀rẹ́ méjì Ṣàngó Ọ̀tà, Ṣàngó ọ̀rẹ́ méjì Ìmọ̀-òfurufú àbí kí ni àmọ́ gbé ń bàdàn? Àwọn nǹkan yìí ò jọra wọn. Kí ló dé tá a fi ń wéra wọn? Kí ló dé tá a gbé gbẹ̀bí ara wọn? Mo máa ń nígbàgbọ́ pé ẹni tí ó borin jẹ́ kò ní kọ́ bó lórin ṣe kọ́. Ó ṣeé ṣe tẹ́ ẹ bá lọ wo, kì í ṣe pé mò ń sáìdì Ìmáàmù Ọ̀fà, ó ṣeé ṣe tẹ́ ẹ bá lọ wo fún fídíò yẹn kó má rí bí wọ́n ṣe sọ, torí kò possible. Mi ì ríbi tó ti jọra wọn, mi ì ríbi tó ti jọra wọn. Tó bá tiẹ̀ wá tó jẹ́ kó jọra wọn náà, torí pé àṣírí ò tásísọ, ẹni ó káṣù ló kálá, ẹni ó káṣù ló walá. Ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá Aláàfin sọ̀rọ̀ kan níbìkan, Ìmáàmù Ọ̀fà sí Aláàfin gbọ́, ṣùgbọ́n mo jẹ́rìí bàbá Ìmáàmù Ọ̀fà wàláhì tàláhì súnmọ́ bìláhì, nínú àwọn aṣíwájú ẹ̀sìn tó ṣe é kọrin rèkì ni Ìmáàmù Ọ̀fà. Bẹ́ẹ̀ ni, bóyá wọ́n wá sí wọn gbọ́, ẹ wá wo bá sì gbọ́ ṣé wá ń lọ, wá sì gbọ́ ṣé wá ń lọ. Irú wa náà ṣe wá gbọ́ yìí, káwa náà tó wá sí wọn gbọ́, ká mọ̀ gbé Aláàfin lẹ́ni yìí yẹ̀yẹ́ báyìí. Aláàfin ní sọ pé yóò bínú kúrò lórí ìtẹ́, yóò sá kúrò lórí ìtẹ́. Ọ̀rọ̀ yẹn pọ̀ fún onímímọ̀, wàláhì bẹ́ẹ̀ sì jó ní mímọ̀, ọ̀rọ̀ yẹn pọ̀ jù fún yín. Ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe. Yorùbá jọ ní gbogbo wa. A dẹ̀ fẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́, a fẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú. Tírú àwa aláìmọ̀kan yìí, tá a kàwé, a kéwú, a kọ́ṣẹ́, tírú wa bá sọ, àwọn èèyàn ó ti wò pé nígbà tí ó kéwú. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ kéwú, tẹ́ ẹ mọ̀, tẹ́ ẹ fà, tírú yín bá ń sọ̀rọ̀ láwùjọ, ó yẹ ká wá jókòó ká máa kẹ́kọ̀ọ́ mẹ́yìn. Èmi ò lẹ́nì kankan bú, mi ò lẹ́nì kankan tí màá dọ̀tí. Torí ẹ̀ ló jẹ́ kí n sọ fẹ́ni tó kọ́kọ́ sọ̀rọ̀ náà pé láti lè pe irú èdè bẹ́ẹ̀ yẹn fún bàbá Ìmáàmù Ọ̀fà ó pọ̀ jù. Ẹ jẹ́ á ṣàgbà ń pẹ̀lẹ́pẹ̀lẹ́.
torí ìtàgbà táwa náà bá dépò àgbà tó Ọlọ́run bá kó sí gbogbo ẹ̀yin ará social media Ọlọ́run bá kó sí yín lọ.